A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀mádẹ̀. Ìwádìí ti jẹ́ kó di mímọ̀ wípé ó ṣeé ṣe kí ìjọba àpapọ̀ pèsè ìrànwọ́ owó fún àwọn alágbàtà epo lórí compressed natural gas (CNG) ní àwọn ilé epo káàkiri orílẹ̀-èdè. Èyí ń wáyé lẹ́yìn ìkégbàjarè láti ọ̀dọ̀ ẹgbẹ́ alágbàtà epo IPMAN wípé àwọn ọmọ ẹgbẹ́ kò ní agbára àti ṣe àgbékalẹ̀ CNG sí àwọn ilé epo wọn gẹ́gẹ́ bí ìlànà tí ìjọba pa láṣẹ láti ṣe ìgbélárugẹ CNG. Wọ́n ní iye owó àti ṣe èyí ga ju agbára wọn lọ bí wọ́n bá ṣe àgbéyẹ̀wò pàṣípààrọ̀ owó àti èlé lórí owó yíyá tí ilé ìfowópamọ́ ń béèrè. Gbogbo rẹ̀ ló mú ìgbésẹ̀ yìí nira. Ààrẹ Bọ́lá Tinubu ni ó kéde òpin ìrànwọ́ epo níbi ìyànsípò rẹ̀ ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023, ìgbésẹ̀ tí ó fa àlékún gọbọi owó epo. Ṣùgbọ́n ààrẹ wá ṣèlérí ìgbésẹ̀ tí yóò mú ayé dẹrùn. Lára rẹ̀ ni ti ọkọ̀ akérò àti kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta pẹ̀lú agbára CNG láti fi mú àdínkù bá ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ọdún kan ni wọn kò tíì gbọ́ ohunkóhun lé àwọn nǹkan wọ̀nyí lórí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà bí ó ti sọ nínú àtẹ̀jáde, ó ní ìjọba àpapọ̀ ń gbèrò láti ṣe ìfilọ́lẹ̀ CNG nínú oṣù karùn-ún síwájú ayẹyẹ ọdún kan ààrẹ Tinubu lórí àlééfà. Àwọn sì ní àfojúsùn fún 600 ọkọ̀ akérò fún ìgbésẹ̀ àkọ́kọ́ tí yóò wá sí ìmúṣẹ nínú ọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Agbaṣẹ́ṣe kan pẹ̀lú ilé ìfowópamọ́ àgbà CBN Victor Onyejuwa ti sọ fún àkànṣe ilé-ẹjọ́ ìpínlẹ̀ Èkó lánàá wípé òun kò ní ìdúnàdúrà kankan pẹ̀lú gómìnà àná fún CBN Godwin Emefiele. Ó ní $600,000 tí wọ́n ní kí òun san kí òun tó lè rí owó iṣẹ́ gbà kúrò ní CBN. Àpò ìkówósí adarí ìmọ̀ ẹ̀rọ àná fún CBN John Ayo ni òun san sí. Onyejuwa tí í ṣe adarí iléeṣẹ́ Resource Computer Limited jẹ́rìí níbi ìgbẹ́jọ́ Emefiele tó ń lọ lọ́wọ́ bí ó ti sọ wípé gbogbo ìtàkùrọ̀sọ òun pẹ̀lú Ayo ni àwọn ṣe lórí WhatsApp. Ó ní owó àkọ́kọ́ tí òun san fún Ayo jẹ́ $400,000 ní ìpínlẹ̀ Èkó nígbà tí ìkejì tí í ṣe $200 wáyé ní ìlú Àbújá. Onyejuwa ní òun kò gba lẹ́tà kankan lọ́wọ́ CBN tí wọ́n fi kàn án pa fún òun láti san owó àbẹ̀tẹ́lẹ̀ fún iṣẹ́ àkànṣe tí wọ́n gbé fún iléeṣẹ́ rẹ̀. Ẹlẹ́rìí tí agbẹjọ́rò Emefiele Àgbàmọ̀fin Ọlálékan Òjó ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún sọ fún ilé-ẹjọ́ wípé Ayo ni ó bu ọwọ́ lu ìbẹ̀rẹ̀ àti ìparí iṣẹ́ àkànṣe ọ̀hún. Ó ní iṣẹ́ àkànṣe àkọ́kọ́ tí wọ́n fún iléeṣẹ́ wọn jẹ́ $1.3 billion nígbà tí èkejì jẹ́ $2.1 million. Onyejuwa ní lẹ́yìn tí Ayo fi CBN sílẹ̀, òun tún sì ṣe àwọn iṣẹ́ àkànṣe mìíràn pẹ̀lú CBN títí di ọdún 2019. Wọ́n sì san owó ọ̀hún fún un lásìkò, láì ṣe wípé wọ́n béèrè owó àbẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n gbogbo iṣẹ́ àkànṣe wọ̀nyí ni ó ṣe lábẹ́ ìṣèjọba Emefiele. Nígbà tí wọ́n béèrè bóyá ó ní gbólóhùn pẹ̀lú igbákejì gómìnà CBN láti mọ̀ bóyá Ayo ní àṣẹ àti gba owó àbẹ̀tẹ́lẹ̀, ó ní rárá. Wọ́n tún béèrè bóyá Ayo fi ẹ̀rí hàn wípé ó fi owó rìbá yìí jíṣẹ́ fún Emefiele, ó ní rárá. Ó ní òun kò ní ìbáṣepọ̀ kankan pẹ̀lú Emefiele. Gbogbo ìdúnàdúrà ọ̀hún wá nípasẹ̀ John Ayo. Wọ́n tún béèrè ní ọwọ́ rẹ̀ bóyá ó fi lẹ́tà tí wọ́n fi béèrè rìbá ní ọwọ́ rẹ̀ hàn àjọ EFCC, ó ní rárá. Gómìnà CBN àná àti akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ fi ẹ̀sùn kàn, Henry Omohile, ni wọ́n ń jẹ́jọ́ lọ́wọ́ lórí ẹ̀sùn oníkókó 26 tí ó dá lórí àṣìlò ipò àti jìbìtì owó $4.5 billion kan àti $2.8 billion mìíràn. Ṣùgbọ́n Emefiele àti Omohile jọ bẹ̀bẹ̀ wípé àwọn kò jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Níbi ìgbẹ́jọ́ tí ó wáyé kẹ́yìn ni Onyejuwa ti sọ fún adájọ́ Rahman Oshodi
wípé wọ́n fúngun mọ́ òun láti san $600,000 kí wọ́n tó lè san owó iṣẹ́ àkànṣe tí ó gbà. Ó ní láàárín ọdún 2017 ni ó gba iṣẹ́ àkànṣe lọ́wọ́ CBN. Lẹ́yìn tí ó parí iṣẹ́ yìí ni ọ̀kan lára àwọn ọ̀gá CBN sọ fún un wípé wọn kò ní bu ọwọ́ lu owó rẹ̀ bí kò bá kọ́kọ́ san iye kan. Ó ní òun ṣe àríyànjiyàn wípé wọ́n ń dá owó òun dúró, ṣùgbọ́n wọ́n fi yé e wípé ọ̀nà kan ṣoṣo tí ó fi lè rí owó iṣẹ́ rẹ̀ gbà ni bí ó bá kọ́kọ́ san owó àbẹ̀tẹ́lẹ̀. Lẹ́yìn-ọ̀-rẹyìn ni ó padà san owó ọ̀hún. Ní báyìí, adájọ́ ti sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 9 àti 10 oṣù keje fún ìtẹ̀síwájú lórí ìgbẹ́jọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olórin Kcee ti jẹ́jẹ̀ẹ́ wípé òun pẹ̀lú ìbátan rẹ̀ lọ́kùnrin Emeka Okonkwo tí gbogbo ènìyàn mọ̀ sí E-Money yóò bẹ̀rẹ̀ sí mójútó àwọn ọmọ tí òṣèré olóògbé Junior Pope fi sílẹ̀ títí wọ́n á fi tójú bọ́. Ó sọ èyí níbi ìsìnkú òṣèré yìí tí ó wáyé ní ọjọ́ Ẹtì ní ìlú Ukeye ní Nsukka, ìpínlẹ̀ Enugu. Gẹ́gẹ́ bí Kcee ti ṣàlàyé, ó ní gẹ́gẹ́ bí aṣojú E-Money pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn yòókù ni òun fi bá ẹbí dárò. Junior Pope jẹ́ ìbùkún fún ìran yìí, ó sì jẹ́ ẹni tí àwọn kò lè gbàgbé láíláí nínú ìran yìí. Ó ní E-Money ni bàbá ìsàlẹ̀ fún àkọ́bí ọmọkùnrin Junior Pope. Tipẹ́tipẹ́ ni àwọn ti ń ní àjọṣepọ̀ pẹ̀lú Junior Pope. Ìdí nìyí tí E-Money fi sọ nígbà tí ìṣẹ̀lẹ̀ aburú yìí ṣẹ̀ wípé àwọn yóò bẹ̀rẹ̀ sí gbé bùkátà àwọn ọmọdé yìí títí wọ́n á fi tójú bọ́. Ó ní àwọn kò lè ṣe èyí láìsí àtìlẹ́yìn ẹbí olóògbé. Ìdí nìyí tí àwọn fi ń sọ ní gbangba báyìí wípé àwọn ti ṣetán láti ṣètọ́jú àwọn ọmọ wọ̀nyí títí dé ìpele tí wọ́n bá fẹ́. Àwọn yóò bójútó oúnjẹ, aṣọ, ẹ̀kọ́, ètò ìsinmi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn kò ṣe eléyìí láti fi gbayì lójú aráyé, ṣùgbọ́n láti fi mú ìlérí olóògbé ṣẹ tí ó fẹ́ ìgbé ayé tí ó dára fún àwọn ọmọ rẹ̀ bí ó ṣe ń di olóògbé. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ 10 oṣù kẹrin ọdún 2024 ni Junior Pope di olóògbé pẹ̀lú àwọn 3 mìíràn níbi ìjàmbá ọkọ̀ ojú omi tí ó wáyé nínú odò Annam ní ìpínlẹ̀ Anambra nígbà tí wọ́n ń lọ ya sinimá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.